Gbajúgbajà olóṣèlú ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni tó ti fìgbà kan ṣojú agbègbè Ilé-Ifẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ìyẹn Federal House of Representatives. Honorable Rotimi Makinde tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà, ó mà ti sọ̀rọ̀ lórí ìdí tí ọ̀pọ̀ àwọn èèyàn kò ṣe rí inú fíìmù mọ́ àti bó ṣe jẹ́ pé àwọn olólùfẹ́ wọn ti ń bẹ̀ báyìí pé kó jọ̀wọ́ kó padà sídìí iṣẹ́ tíátà nítorí pé àwọn ti ń ṣàárò ẹ̀ àti pé gbogbo àwọn fíìmù tó máa ń ṣe inú máa ń lágbára tó sì máa ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ lásìkò tó ń ṣe fíìmù. Ẹ rántí pé bí mo máa ń sọ ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ onífíìmù lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé ipa tó kó nínú fíìmù kò kéré táwọn èèyàn sì nífẹ̀ẹ́ wọn. Ọ̀kan pàtàkì ni Rotimi Makinde, ṣùgbọ́n tó jẹ́ pé ọkùnrin náà ó padà gbé igbá òṣèlú tó sì di ọ̀nàrẹ́bù ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, èyí tó jẹ́ kí ojú ọkùnrin náà kó ṣọ̀wọ́n. Ṣá o, nínú fọ́nrán fídíò kan tó gba òòtà lọ́sẹ̀ tó kọjá yìí ni àwọn kan ti ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré tíátà tó dáńtọ́ tó sì jẹ́ pé wọ́n mọ̀ nípa tíátà kọjá sísọ, ṣùgbọ́n tí wọn ò fi bẹ́ẹ̀ ṣe tíátà mọ́, tí wọ́n sì ń sọ pé káláwọn ẹni náà sì ń ṣe tíátà ni ó dájú pé àwọn eré ọlọ́pọlọ tí wọ́n máa ń ṣe yóò sì tó kún ìta báyìí láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Orúkọ Rotimi Makinde wá ló lékè nínú orúkọ tí wọ́n ń dárúkọ, tó sì jẹ́ pé èyí ló jẹ́ kọ́pọ̀ àwọn èèyàn tí wọ́n wo fíìmù ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bẹ̀bẹ̀ pé kí bàbá náà kó jọ̀wọ́ kó padà wá sí eré tíátà nítorí pé lásìkò yìí kò ṣáà tiẹ̀ sí ní ipò òṣèlú kankan lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń bá a sọ̀rọ̀ tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ lórí eléyìí, èsì tí ọ̀nàrẹ́bù Rotimi Makinde fún wa ni ló ti jẹ́ kó di mọ̀ yìí pé ní àsìkò yìí òun wo irú eré tóun lè ṣe ni, kódà oníkùn tó di olóṣèlú tí òun ò tí ì di tóun sì ń ṣe tíátà lójú méjèèjì, olóhùn máa ń yan iṣẹ́ tóun máa ṣe ni nítorí pé òun kò lè máa ṣe irú iṣẹ́ lásán kankan. Iṣẹ́ tóun yóò bá sì ṣe ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà ní àgbáyé àti ní àárín gbogbo àwọn òṣèré tíátà ní ilẹ̀ adúláwọ̀ àti gbogbo Nàìjíríà. Rotimi Makinde ni ó ṣe ńláàánú pé èròǹgbà òun yìí làwọn ẹgbẹ́ òun kan nídìí iṣẹ́ tíátà ni wọ́n rò pé bíi pé òun fi ń ṣe ìgbéraga ni. Rotimi Makinde ní kì í ṣe ìgbéraga, òun kan lè ṣe eré nínú àwọn fíìmù tí kò mú ọpọlọ lọ́wọ́ tàbí èyí tí yóò kó àbùkù àti ẹ̀sìn bá èèyàn. Kódà Rotimi Makinde ní òun yóò rán àwọn èèyàn létí pé òun ti kópa nínú fíìmù tó lé ní 200 movies, bẹ́ẹ̀ lòun ṣe bíi 10 fúnra òun, èyí tí àwọn èèyàn tí wọ́n sì ń sọ nípa ẹ̀dí òní láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tóun ti ṣe sẹ́yìn. Kódà ó ní fíìmù kan wà tóun ṣe lógún ọdún sẹ́yìn, ìyẹn ẹnìkan ò láyé. Ó ní tí àwọn èèyàn bá lọ wo fíìmù náà wọn yóò kan sára sóhun ni. Honorable Rotimi Makinde wá jẹ́ kó di mọ̀ fún wa pé tí òun bá fẹ́ ṣe tíátà báyìí, òun kò kàn lè máa ṣe fíìmù tí wọ́n bá pè òun sí ní gbogbo ẹ̀. Olóhùn yóò máa mú èyí tó bá wù òun tóun rí pé ó bá òun lára mu, kò sì ní kó ẹ̀sìn àti àbùkù bá òun, yóò sì tó wà ní èyí tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà, èyí tí wọ́n ń pè ní standard. Rotimi Makinde wá jẹ́ kó di mọ̀ wípé ẹni tó bá ń wò òkìkí ni wọ́n kàn máa pèsè gbogbo fíìmù tí ó máa lọ. Ó ní gbogbo ayé ló ti mọ̀ báyìí, kì í ṣèdí òṣèlú nìkan, kódà ó ní ìdí òṣèlú Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ iná tí mẹni tó ń jẹ́ Rotimi Makinde. Ó ní fún ìdí èyí kò sẹ́nìkan tó lè sọ wípé ohun tó ń wọ orúkọ àbókìkí mọ́. Ó ní tóun kù báyìí ni tóun wá báyìí, ó ní bí orúkọ òun kò ṣe ní bàjẹ́. Rotimi Makinde wá ní pẹ̀lú eléyìí òun sì ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn òṣèré tíátà ó ní bó tiẹ̀ jẹ́ pé àwọn kan nù wọ́n máa ń rí òun, wọ́n máa ń jowú òun, wọ́n máa ń wò wípé òun ti kọjá wọn, ṣùgbọ́n tó ní òun sì ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó sì lóun bọ̀wọ̀ fún àwọn aṣíwájú onídìí iṣẹ́ tíátà. Kódà olóhùn bọ̀wọ̀ fún Múkàrè tó jẹ́ aṣíwájú òun bó tilẹ̀ jẹ́ pé òun jùlọ lọ́jọ́ orí. Makinde wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ó ṣe pàtàkì kò sì lè parẹ́ nù tàn Nàìjíríà wípé olóṣèlú onítíátà àkọ́kọ́ tí yóò kọ́kọ́ dìbò tí wọ́n yóò dìbò yàn lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá, ó lóun ní òun ló fi tàn náà balẹ̀. Kódà ó ní lásìkò yìí àwọn tó bá fẹ́ pè òun sí fíìmù wọ́n mọ̀ pé kò ní rọrùn nítorí pé ẹja ńlá ni ẹja òun ti dé báyìí. Pàápàá bóun tún ṣe kọ àwọn fíìmù kan lásìkò tóun wà ní ipò ọ̀nàrẹ́bù Rotimi Makinde wá jẹ́ kó di mọ̀ pé bóun bá fẹ́ padà sídìí fíìmù báyìí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń bẹ̀ òun táwọn olólùfẹ́ òun bẹ̀ òun lórí ẹ̀rọ ayélujára, ó ní ó dájú pé ẹ̀rù yóò máa ba àwọn gbajúmọ̀ òṣèré tíátà kan
ṣùgbọ́n kódà ó láwọn míì yóò máa rò pé nígbà tóun ò sí nídìí òṣèlú tóun ò rí owó jẹun mọ́ ló jẹ́ kóun padà sí iṣẹ́ tíátà, ṣùgbọ́n tó ní díẹ̀ nínú wọn ló mọ̀ pé kóun tó dédìí òṣèlú àti lẹ́yìn tóun kúrò nídìí òṣèlú ó ní ebi òfìgbà kankan pa òun rí, òun sì ní ànító àti àníṣẹ́kù láti gbé bùkátà ara òun.